Africa Content TV. Ṣé kọ̀tẹ́? Gbogbo ohun tí ń jẹ́ òre, àmín. Ọlọ́run ṣe fún ẹ. Àmín. Gbogbo ohun tí ń jẹ́ dáadáa, àmín. Olúwa ṣe fún ẹ. Àmín. Ọ̀tẹ̀ òre ilé ayé pẹ̀lú tọ̀run, Ọlọ́run ṣe fún ẹ. Ẹ bá mi wí gbogbo ohun tí ń jẹ́ òre. Ọmọ sọlá tí Ọlọ́run ṣe fún ẹ. Ọláyínká gbogbo tí ń jẹ́ dáadáa, àmín. Ọlọ́run ṣe fún ẹ. Ọ̀rẹ́ ilé ayé pẹ̀lú tọ̀run, Ọlọ́run ṣe fún ẹ. Ṣé ìkọ̀tẹ́ Ọláyínká máa tún láti ṣe ni? Àmín. A máa tán àgbà. Àmín. Káláyé tá a máa ń nà ní gbèdé ìyẹn bí mo ṣe ń kọ́ yìí. Mo jẹ́ di Abdulsalami Abduljalimi. Aláṣẹ ilé sálà bá ń ṣe kíní ẹ̀. Fún Mọ̀lánà Abubakar. Mọ̀lánà aṣọ ìkàfọ́dọ̀. Ọmọ àfọ́ àmì àfọ́ ọmọ àfọ́. Wọlé ọlọ́run ọmọ wọlé ọlọ́run ní. Aya ti ń bẹ nínú ilé rẹ̀ ti di wà níyà. Ọmọ tó bí ìwò ní ọlọ́run pé wọ́n. Ó fi já sí pé gbogbo àwọn táwọn tó ń bá ṣe àwa gan nínú àwọn àmì ọlọ́run la jẹ́. Mọ̀lánà Mọ̀lánà Abubakar yóò. A máa ń túnà jù ṣe. Àmín. Yóò máa tán yóò máa
عليهم بأهل الله بحق الله رجال الله أعيننا بعون الله بالقرآن وجبريل وتوراة وإنجيل وما في حي تنزيل عباد الله رجال الله آمين آمين صلاة الله مع الشيخ أشرف الجنة محمد صلى الله عليه وسلم ولا فيت النساء النبي صلى الله عليه وسلم آمين I love him